ọkọ mi gbogbo ayé mọ̀ wípé ní ẹ̀rù àríkẹ́ ni ní olókè méjì Nigeria limited àmọ́ ọkọ ẹni ò ní ṣe nǹkan kó wípé ní nǹkan tó ń ṣe rèé kí n tó fẹ́ PDP ló ń wà tó di kọ kí n dákun kí n fún ní full support mo sì fún ní full support gbogbo nǹkan ni mo fi dúró fún ọkọ mi gbogbo nǹkan ni mo fi dúró fún wọ́n yan Alhaji Akeem Oyètúnjí jẹ níbi àkọ́kọ́ wọ́n yan jẹ níbi àkọ́kọ́ wọ́n ní kí n fọkàn balẹ̀ wípé ní ṣebí wọn ó dìbò ṣebí bò ń bẹ mo wá náwó mo nára gbogbo àwọn ẹ̀sẹ́tísífù pátápátá olóyè ẹgbẹ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo olóyè ẹgbẹ́ Ìrágbìjí pátápátá PDP Ìrágbìjí olóyè ẹgbẹ́ ní gbogbo wọ́ọ̀dù níbi tí mo ṣiṣẹ́ dé kásẹ́lọ̀ gbogbo kásẹ́lọ̀ wa wọ́ọ̀dù mẹ́rẹ̀ẹ̀rin Ìrágbìjí kásẹ́lọ̀ ọkọ mi ló wọlé ẹ wá sọ wípé kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọgbọ́dọ̀ yọkọ mi jẹ́ tẹ́ bá rẹ́rìn pẹ́ tẹ́ bá fi lè rí ẹ̀rín pẹ́ yóò bí wípé Yorùbáwùyí ibo la tún já sí ibi tá a já sí lélẹ́yìí o ibi tá a já sí gangan lẹ́rí yìí o ibi tí òṣèlú dé Nàìjíríà ni bàbá Ọbásanjọ́ ti bọ́ta wọ́n ti advice Nigerians wọ́n ní àwọn tí wọ́n ti ṣe Nàìjíríà tí wọ́n ti rúlù Nàìjíríà rì bọ́tọ̀ ológun àtàlágbádá wọ́n láwọn kan tó yẹ pé kí wọ́n bẹ́ orí wọn fóògùn báyìí kí wọ́n mú orí wọn ẹ̀wọ̀n méjì fáwọn Bangladesh àwọn ministers wọn tí wọ́n sórí wọn kodò tí wọ́n rọ́ǹkọ̀ sí wọn lábẹ́ bàbá Ọbásanjọ́ ní bóyá jẹ́ kí wọ́n ṣe fún àwọn míì tí wọ́n ti rúlù Nàìjíríà yìí rí ni ó ń rúgbó bọ̀ gbogbo yín jẹ́wọ́ ẹ máa jẹ́wọ́ àwọn èèyàn ò dákẹ́ àdúrà ti ṣe lé yín lórí ẹ máa jẹ́wọ́ ìyà ti jà àwọn èèyàn jù wọ́n ní àwọn míì wọ́n ní bá ṣe wà yẹn wọ́n ní ẹ̀wọ̀n inú túbú òkè kúra straight ní kó wọ́n kó wọn lọ wọ́n ní wọ́n gbọ́dọ̀ bá àwọn aráàlú rìn èmi kọ́ ni mo sọ o bàbá Ọbásanjọ́ ló sọ mo máa play video ẹ̀ fún yín ìyá kan ló pariwo pé òfin ọkọ wọn ní full support yìí gbogbo full support tí wọ́n fún ọkọ wọn náà ti yan ọkọ àwọn jẹ o Gbàǹjarè yín ará Ọ̀ṣun ẹ̀ ní sùn ẹ̀dá Ọ̀ṣun kọ́ lolúwo ni àwọn ará ẹjọba wa help woman yìí tí wọ́n kọ́ ni mo bá wá o ṣùgbọ́n ọlọ́pàá wọn fún ọkọ wọn ní full support mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ yín ẹ bá wa help wọn help condition wọn láwọn náwó àwọn tún nára gbogbo executive ẹ̀ níṣẹ́ àgbákò ìyẹn kọ́ ni mò ń bọ̀ bàbá Ọbásanjọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́dà ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ support nǹkan tí bàbá Ọbásanjọ́ sọ wípé kọ́kọ́ àwọn olórí wa kí wọ́n ṣe bí Ghana ẹ ti rántí ayé Jerry Rawlings ohun tí wọ́n ṣe ní Ghana wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní ṣe fún àwọn olórí Nàìjíríà wọ́n sọ̀rọ̀ níbi refinery bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ wọ́n ní refinery Nàìjíríà wọ́n ní kò lè work wọ́n ní wọ́n pe àwọn ṣàgó gbogbo ẹ̀ mú fídíò yẹn wá fún yín wọ́n ní wọ́n pe àwọn ṣàgóló ṣàgò àwọn kọ́ndẹ́m tó ń jò ayọ́ tó ń jò wọ́n ní kó wá ra refinery Nàìjíríà wọ́n ní ṣùgbọ́n owó tí wọ́n ná ò dáa 5 naira báwo ni àwọn ọmọ ìgbàgbọ́ 5 naira ná 5 naira wọ́n ní 5 naira ni wọ́n ná refinery Nàìjíríà wọ́n ní kò dẹ̀ lè work because corruption ti pọ̀ jù ẹ̀yin tẹ́ bá ń follow mi ẹ ṣe fídíò tí mo mú wá nípa Màámi Ngozi Okonjo ìwé àlà ẹgbọ́n nǹkan táwọn náà sọ nípa corruption ohun tí wọ́n fi ojú wọn rí Nàìjíríà full support ṣé yẹ káwọn executive gba owó torí pé wọ́n fẹ́ dìbò fún ọkọ wọn àwọn executive ti gba owó kò sí wàhálà bàbá Ọbásanjọ́ kí n tó play video yìí máa play àwọn videos kan fún àwọn tó ń wò mí ẹ̀tẹ́ bá ti ń follow mi tẹ́tẹ̀lẹ̀ ẹni lọ́kì ẹ̀tẹ́ ti subscribe ẹ jẹ́ subscribe mọ́tò ọkọ̀ tá à ń wọ̀ lọ ọkọ̀ gbala ni o Yorùbáwùyí lórí Facebook Yorùbáwùyí àbí kẹ́ lọ sórí Yorùbáwùyí lórúkọ mi lórí YouTube Yorùbáwùyí àbí kẹ́ lọ sórí Ìrìnkèrindò Yorùbáwùyí lórí TikTok Wuyì ni mo ń jẹ́ ń bẹ̀ ẹ ti máa rí àwọn pictures mi ẹ máa wá àwọn fídíò sí ẹ máa mọ̀ bóyá nǹkan tí bàbá Ọbásanjọ́ sọ ṣé ká máa ṣe àbí ká máa ṣe tó bá jẹ́ solution fún Nàìjíríà
ipa àwọn pípù yìí kí wọ́n ṣe bí Ghana fún wọn èmi kọ́ ni mo sọ o ọmọ kò lẹ́nìyàn lèmi ìyá o sí bàbá o sí o ẹ má fìyà jẹ ọmọ òkú ọ̀run o mi ò lẹ́nìkan ní Libya wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tó wà ní Libya wọ́n ní wọ́n ti ń ya wèrè nísìn ìkúnlẹ̀ àbíyamọ ẹ̀yin náà pariwo ìkúnlẹ̀ àbíyamọ ní wíìkì yìí kọ́ ni bí on the 6th of August 2024 ni wọ́n post ọmọbìnrin kan lórí íńtánẹ́ẹ̀tì káàkiri wọ́n sọ pé kó àrùn kò gbóògùn ní Libya ẹ tó wá ń post ẹ̀ pariwo pé ọmọ yìí o kó tó ní pọ́n wá gbé o tó bá ti wá gbé nísìnyí wọ́n máa lọ fún lábẹ́rẹ́ ẹkú ni ọmọbìnrin kan pariwo bẹ́ẹ̀ bàtọ́ di pọ́n padà àwọn ọlọ́pàá wọn padà dé ọmọ tí wọ́n gbé sórí tó sọ pé kó àrùn kò gbóògùn yìí kò tí ì kú táwọn tó kù ẹ̀ fi ti ń sunkún tó pé wọ́n rí àwọn ọlọ́pàá kó àwọn ọlọ́pàá wá gbé lásán ìjọ́ kejì náà announce fún wa pé ẹlẹ́rú ti mẹ́rú ẹlẹ́rú ò ṣe ní mẹ́rú ọmọbìnrin yẹn go further ó ní wọ́n kàn tí mọ́bì kan ni kò sí jíjẹ kò sí mímu kò sóògùn fún ẹ̀ ló máa tọrọ kú tí ò bá jẹ́ pé wọ́n fún un lábẹ́rẹ́ á ní kó kúkú máa lọ wọ́n wá náà ti ń ya wèrè ní Libya ń sìn ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹnìyẹn náà kí wọ́n á ṣàwọ̀ kọ̀ọ̀kan nípa ẹ̀ ọ̀tọ̀ níbi tó ń rò sí o Yorùbáwùyí lórúkọ mi ọ̀tọ̀ níbi tèmi ń rò sí ẹ̀ka gbọ́rọ̀ lẹ́nu bọ̀. public announcement ẹ̀ sanwó fún o ẹjọ́ anídàgbàlá Gabriel ní Libya kó wá bá wa ṣe deliverance àwọn ọmọ Libya ti ń ya wèrè o Ọlọ́run ọba ń gbọ́ àwọn gẹ̀ẹ́sì yẹn ti ń ya wèrè àmọ́ kan tó ṣẹlẹ̀ o wàláì tààlà àwọn ọmọ yẹn ń ya wèrè wo ẹ máa rí kan sí yẹn ti ń rìn kiri látẹ̀kan ọmọ yẹn wàláì ìyàwó Ghana ní Ghana ló lò ó Jẹ́sílá Sàbátè ló ń gbé tẹ́lẹ̀ Jẹ́sílá Sàbátè níṣẹ́ ó ti ya wèrè ó kàn ń rìn kiri inú ọjà látẹ̀kan ni o ọmọ yẹn sì mo ti sọ pé kèké kí n máa gbé lọ pé ká jẹ gbé lọ sí hospital kan tẹ̀ ṣẹ́ẹ̀kì ẹ̀ ó kàn dání kan rẹ́rìn ni o ọmọ yẹn ti níjú ẹ̀wò òǹre ẹ̀wò ṣé kàn gbé lọ sí hospital ni ṣé kàn gbé lọ sí hospital ẹ̀ sáré bó ṣe ń wò ibo ló ń lọ báyìí níbo ló ń lọ ó dẹ̀ dáhùn níbo ló ń lọ báyìí ẹjọ́ anídà Àgbàlá Gabriel o Àgbàlá Gabriel ẹjọ́ kí ló ṣe ẹ gangan báyìí kí ló ṣe ẹ báyìí. ṣẹ̀rí ayé ọmọ Yorùbá lóde ọmọ Fúlàní mélòó ló ń travel lọ sí Libya ọmọ Haúsá mélòó ló ń travel lọ sí Libya àwọn ọmọ Ìgbò mélòó gan lọ àwọn ọmọ Ìgbò náà ń lọ ṣé tí wọ́n tó sí wa ṣé tọmọ Ìgbò tó tọmọ Yorùbá tó ń travel lọ sí Libya ó ní wọ́n lò ní ṣé wọ́n lòótọ́ ni wọ́n lò ó ní wọ́n lò ní ṣé lóòótọ́ ni wọ́n lò ṣé ẹ̀yin gbà pé lóòótọ́ ni wọ́n lò mi ò ní wọ́n máa ṣògùn lu àràbò o mi ò sọ pé àràbò ò máa ṣògùn o ṣùgbọ́n ṣé lóòótọ́ ni wọ́n lo ọmọ yìí àwọn tó kù tí wọ́n sọ pé wọ́n ya wèrè ṣé lóòótọ́ ni wọ́n fi wọ́n ṣògùn gbogbo nǹkan kọ́ ni ó bá ògùn dé ẹ jẹ́ kájọ jókòó kájọ wò ó scientifically nígbà mi ti trauma bá pọ̀ ní agbárí èèyàn lè sẹ́wọ́n àwọn Nàìjíríà tí wọ́n lọ ń bẹ́ sódò ṣeṣe ayé ni àwọn Nàìjíríà ṣe bí pa tí wọ́n lọ ń pokùnso ṣeṣe ayé ni kò sí ayé tó ń ṣe Nigerians tayọ àwọn olóṣèlú àwọn àgbákò olóṣèlú tá a níyẹn kò sí ayé tó ń ṣe Nigerians tó wọn àgàgà wa Yorùbá kò sí ẹni tó ń ṣe wá tayọ àwọn olórí wa many of these girls ten way ni wọ́n ka ìwé kí wọ́n tó kú òǹlé kí wọ́n tó rí certificate wọn gbà Ọlọ́run mọ lecturer tó bá ẹlòmíì sùn wípé wàá pẹ́ ní skul tí a fẹ́ ta ṣùgbọ́n kò ní choice a wò pé kọ́ọ̀sì ọdún mẹ́rin number one on strike ti jẹ́ kọ́ọ̀sì ọdún mẹ́rin kó di ọdún mẹ́jọ mọ́ òun lọ́wọ́ gẹ́gẹ́ òun ti lo ọdún mẹ́jọ lecturer àti wọn máa threaten ẹ pé ò ní pass sẹ́ wà skul ló máa di grammar sí àwọn dẹ̀ kọ́ àwọn ọmọ tí wọ́n lọ sókè òkun kọ́ máa lọ kàwé àwọn wo ni wọ́n ti ń rúlù láti 1960 kì í ṣe turning point náà fi ń ṣe àwọn dẹ̀mdẹ̀m tó bá wọ aṣọ ológun lẹ́nì
wọ́n á bọ́ọ̀lẹ̀ wọ́n á lọ wá gbádá tó bá ti wá gbádá aṣọ ọdún 8 wọ́n á tún fẹ́ padà wá bóyá ṣe gọ́ọ̀nà náà ń ṣe sínétọ̀ àwọn ni wọ́n ń ṣe pírẹ́sídẹ̀ǹtì ẹ wo kábínẹ̀tì bàbá Tinubu ẹ wo dáadáa ta ni ò tí ì ṣòṣèlú rí nínú gbogbo wọn ta ni nọ́fíìsì nínú wọn kábínẹ̀tì Buhari ẹ wo dáadáa bó tẹ̀lé pé òun tẹ̀sùn lọ káwọn wèrè àwọn fámìlì ẹ̀ wá láti inú igbó ó tún wá ń kó wọn síbẹ̀ ẹni tó ń ta recharge card ní Daura ọmọ màmá ń Daura Buhari lọ mú wá láàrin ọdún kan tó débẹ̀ wọ́n ló ra private jet allegedly ni ṣùgbọ́n tàbá rí private jet yẹn a rí mọ́tò ńlá tó rà owó burúkú wà ní Nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ now bàbá Ọbásanjọ́ ohun tí ojú wa ń rí lélẹ́yìn àwọn ọmọ yìí tí wọ́n ka ìwé tí wọn ò ríṣẹ́ wọ́n gbọ́n orílẹ̀ Libya wọ́n mú pálí wọn wọ́n á fi sábẹ́ bẹ́ẹ̀dì iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló máa sọ fún mi pé fẹ́ lọ ṣe wọ́n á ní mi fẹ́ lọ ṣe hairdresser wọ́n á dọ̀hùn àràbọ̀ máa gbá wọn lójú gbá wọn nímú wọ́n máa tutọ́ sí wọn lára kò sí àyè oorun ọpọlọ ò sẹ́tù àwọn tí wọ́n kàwé wọn ò ríṣẹ́ àwọn ní fúlù sọ́pọ̀tì àwọn ni wọ́n ń rúlù wa àwọn èèyàn máa mọ́nà ẹ̀rùn Libya pọ̀n àìmọye tó máa kún sí Mediterranean Sea lórí omi òkú lé téńté báyìí ni wọ́n sẹ́ni fídíò kan sí mi àwọn òkú àwọn èèyàn lé téńté lómi ń gbá wọn lọ gbá wọn bọ̀ wọ́n ti lé téńté yìí tí wọ́n bá kú sí Mediterranean Sea tọ́kọ̀ ò dànù tọ́kọ̀ bá kún jù wọ́n á ní wọ́n ṣáwọn kan dà sínú omi àwọn míì kú sí desert ọmọ kún ta ìyá ọ̀gbọ́nlé àwọn ẹbí wọn ni wọ́n lọ sílùú òyìnbó wọn ò fowó ránṣẹ́ sílé ṣèbẹ́ nìkan ló ń fowó ránṣẹ́ sá fáwọn fámìlì ẹ̀ yìí òun lọ lóyìnbó gbàgbé lẹ́ni wọn ní mọ̀ pé ẹja ti jẹ òkú ẹ̀ wọn ló pẹ́lẹ́mi ti kú sí desert níbẹ̀ tó ti jẹyà síbẹ̀ níbi tí ò sí omi o ò lè ní desert kò kan omi o ò lè ní desert kò kan oúnjẹ kò sí tó ti shopping mall níbẹ̀ tó ti lè ra bisikíìtì jẹ omi mélòó náà fẹ́ gbé dání èmi ti lọ journey of no return ní ìlú tá a ní fọ̀n tá a lé èkánná tá a ní owó Ọbásanjọ́ mo láìkì ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o Ọlọ́run mo láìkì ẹ̀ gan-an ni àwọn ọmọ wa ń ya wèrè trauma ló pọ̀ frustration ló pọ̀ jù fún mi ìbí tó lọ sí school gbogbo agbárí ẹ̀ gbogbo ayé ló fi kàwé tó má ti jáde báyìí kó òun ríṣẹ́ kó máa ṣiṣẹ́ ni kó máa bọ́ ìyá àti bàbá òun wọ́n á gbé wọn sínú ilé wọ́n ní kó máa èèyàn kan ti pè sórí show mi tó ní odidi building kan 50 toilets ìyá over 60 years wọ́n ní 50 ní toilet táwọn fọ̀ ní ojoojúmọ́ àwọn á tún dáná fáwọn ọmọ àràbò àti gbọ́ pé wọ́n bá bàbá ń bá ẹnìkan sùn ọmọ náà tún máa bá sùn wọ́n dẹ̀ ní wọ́n láìkì fùrọ̀ tó nǹkan tó máa yẹ ń ṣe níwájú ni wọ́n ń ṣe nílé ìgbẹ́ wọ́n ti ìyá náà tún wá dé ìyá máa mọ̀ sí o ìyá náà tún máa nà wọ́n. bàbá Ọbásanjọ́ mo láìkì ọ̀rọ̀ tẹ́sán yẹn gan pé ẹ máa ń láìkì nǹkan mo láìkì ẹ̀ gan abẹ́ máa bọ́n ègè àbí gbogbo yín máa bọ́n ègè tó rárí tí wọ́n ṣe fún àwọn ministers wọn ní Bangladesh ẹni bá ti rí fídíò yẹn ní Bangladesh tó ifá àwọn minister wọn sórí wọn kodò báyìí wọ́n wá rọ̀ nǹkan sí wọn ní fúrọ̀ àtọ́rí bí ìgbà náà ti dà wọ́n lórí kodò ní Bangladesh wọ́n ṣe sandoro fún wọn ọ̀gá wọn ti sá lọ now ẹ wo ọmọ mi ní Libya. ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ wo jẹ́ kí gbogbo ọmọ wa careful ní Libya tá a wà yìí o please let us of us be careful. ẹ wo àràbù kan ló pè mí pé kí n wá bá òun ṣiṣẹ́ iṣẹ́ yan bàdé ọmọ ilé ni mo wà tán ti pè mí láàárọ̀ yìí. wọ́n lè máa fẹ̀sùn kàn wá. mo wá lọ èmi àtọkọ mi garajọ jáde mi ṣáà mọ ọ̀nà ṣá àjọ ọlọ́gbà tó wáyé ó ní kí n máa padà lọ lé pé sísì mi ti rí àràbù yẹn wípé kí n máa padà lọ lé pé kí n lọ kókó wá gbé mi lé fúnra wọn mo bá òkè òkè o tí mo ṣe wá lọlé ní tẹ́sí kan wá dúró wá ní ibo mo ń lọ mo wá níbi ọ̀dọ̀ màmá kan mo ń lọ ó ní òkè mo wá pe màmá yẹn mo wá gbé fóònù fún wọn wá jọ sọ̀rọ̀ mo dẹ̀ gbọ́ àràbù o mo bá pè mí gbọ́ àràbù but bọ́yìn jọ ń sọ ṣá ó máa ń sọ pé ibi tí lóun wà ìdásí bá gbé mi o tó ṣe gbé mi tó bẹ̀rẹ̀ sí ní gbé mi lọ́nà jíjìn ni ẹ wo ṣe rí ibi tó ẹ wo kò sílé kò sí nǹkan kan
ẹ wò gbogbo ọ̀nà OGB mo ṣẹ̀ṣẹ̀ rọ́nà lọ nísìnyí o mo ṣẹ̀ṣẹ̀ rọ́nà títì ni ọ̀nà títì máa títì ni mo wà nísìnyí ọ̀nà títì ni màá lọ báyìí màá lọ straight ó fẹ́ rape mi ó ya aṣọ àyà mi ó gbá mi létí ó ṣe owó gbẹ mo ṣe wá ń bẹ̀ pé kó jọ kó má bínú wípé kó má pa mí báyìí ó ṣàlù ó gbé mọ́tò ẹ̀ ó lọ ó lè ti fi mí yípo nù bẹ̀rẹ̀ dáadáa mi ò mọ̀ nù àwọn mo ti rọ́nà ọjà sí títì báyìí títì ni mò ń tọ̀ lọ báyìí ẹjọ́ yẹ ká wẹ̀jẹ̀ rú pẹ̀lú ẹni táxi tá a bá máa gbé ẹjọ́ táxi wa ló máa gbé ẹ lọ́fẹ̀ẹ́ pé kò mọ̀ yí pé kò má wọrí òun máa gbé lọ́fẹ̀ẹ́ báyìí ẹ má dá lóhùn o níbi àlàwọ̀ everywhere sí dangerous mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò pa mí ẹjọ́ please guys Miss Kuto said I was lost in Gogon. Eka take notes, let us take notes. Please, guys, for the people that know here and Yoruba, let us be very careful. I'm in dangerous now. Very, very dangerous. Please. She is in danger. So le jalu tiwa. Kí ọmọ Àràbọ̀ wá síbẹ̀. Kó pe taxi. Kó máa wá gbé lọ sínú desert ẹ wá tẹ́gùn burúkú bóyá ń dún nílùú wọn àwọn tí ó yẹ kí yàn gba ìlú wọn kọjá táwa lọ ń bẹ̀bẹ̀ lọ sílùú wọn South Africa nílẹ̀ ilẹ̀ ń bẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ọmọ Nàìjíríà wọ́n pa wọ́n before kòró ní 2020 ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní South Africa ẹ mọ̀yẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n pa bọ̀bọ̀ kan wọ́n kọ́nà sí lára báyìí ó fẹ́ sá iná yẹn ti wíìkì ẹ̀ ó fọwọ́ gbálẹ̀ bó ń ṣépè ní Ọlọ́run ló mọ̀ ayé apáté mọye tí Nàìjíríà tó fi help South Africa at least over 300 passports ní Nàìjíríà fún South Africa àwọn owó yẹn dà nísìnyí ẹ ti kó jẹ àbí ẹ ti kó jẹ ọmọbìnrin kan ni ibo làwọn ọmọ tí yín wà àwọn ọmọ tí yín bo ni wọ́n ń gbé ibo lẹ kó wọn sí ọmọ Yorùbá wa ń dààmú lẹ́yìn odi ìlú tó kún fún wàrà àti fún oyin nìyá tí ń jẹ èèyàn báyìí ọmọ Nàìjíríà ìgbà tí Barrister kọrin yẹn pé ọmọ Nàìjíríà níbo là ń lọ olórí Nàìjíríà òṣèlú Nàìjíríà ibi tẹ́ ẹ bá ń kó wa rè ẹ wí fún wa ká gbọ́ o láti gbà yẹn dì sí ẹ tí lè júwe ibi tẹ́ ń kó wa lọ even now you dey carry us go where we no know bá ṣe wà yìí una dey carry us go where we no know torí ẹ̀yin gbọ́ ẹ̀ mọ́ bí tẹ̀tí ẹ̀ ń lọ mọ́ ó ti dàrú mọ́ yín lójú ó ti bójó yín lọ́wọ́ ẹ̀yin gbọ́ ò lè ṣàlàyé ibi tẹ́ ẹ̀ ń lọ mọ́ àbí bàbá Ọbásanjọ́ ẹ sọ yẹ káyé gbọ́ yín ẹgbẹ́nu sí Mike bàbá ní hardship Nigeria sitting on keg of gunpowder Ọbásanjọ́ want Tinubu government hardship bàbá ẹ sọ̀rọ̀ sókè o. Ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà. And until we take care of ourselves, it doesn't matter. We may have one term of 4 years, one term of 6 years, one term of 7 years. If it's the same people and the same mentality and the same way we do things, it won't change. So our beginning is ourselves, to my mind. Yes, system, yes, democracy. We have to rethink democracy. We have to rethink the form of government. What is the character of the people that are in government? With all due respect, most of them should be behind the bar. And that is the truth. Most of them should be behind the bar. Some should even be in the gallows. So clear. Kò ìtàn o. Má ṣe play ìtókù. Ẹ jẹ́ kí n sáré analyze rẹ̀. Bàbá Ọbásanjọ́ tí wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ni pé if the same set of people wá continue láti máa rule Nigeria, wọ́n ní Nigeria ò lè dá. Wọ́n ní tá bá gún ata nínú odó.
tá bá lọ ata nínú ọlọ ata ò ní ṣe kíni ata ò ní pàwàdà Ọbásanjọ́ ta ni new person tí ìjọba Nàìjíríà jẹ́ kó rúùlù wa láti 1960 ẹ̀yin yìí náà ni ẹ̀yin the same àgbààgbà ẹ̀yin lè ṣe ọmọdé nígbà yẹn tó ní you guys are the future leaders but then sọ̀rọ̀ yín the future leader o today leaders lẹ sọ̀rọ̀ yín dà you guys were leading 1972 Buhari was the minister of kini ọmọ tí wọ́n bí 1972 tó wá 1970 tó wá gbé travel tó ti mọ̀ pé 72 o Buhari ló wà ń bẹ̀ o tó wà padà dé ní 2024 how many years nìyẹn 64 years after tó wá ní Nàìjíríà iná bí òun sí láyé ìgbà kan tí máa kan Buhari tó wá sọ fún ní last year yẹn pé Buhari yẹn náà ló sì tún wà lórí oyè Ọbásanjọ́ ẹ̀yin wọ̀nyí 20s 30s lẹ́tí lead wa including Babangida Abdulsalam and co Buhari Ọbásanjọ́ and co a ò dùn ní gbogbo yín pẹ̀tẹ̀ tí lead wa bọ̀ ẹ̀yin kan yìí lè ń wa gbádá tẹ́ bá ti báṣọ ológun lẹ̀ ẹ lọ wa gbádá ẹ tún fi rule ẹ tẹ̀sí wọ́n ń ká àwọn ọmọ yín síbẹ̀ ń sìn tell us bí Nàìjíríà ṣe máa ṣiṣẹ́ àwọn kábínẹ̀tì Tinubu tó wà ń sìn sápàbí òní ò ti ṣe rí ṣé Wike ni ò sí ń bẹ̀rù tàbí ta ní new person tó wà ń bẹ̀ ayé Buhari ńkọ́ Àtíkù tó jẹ́ fáìsì yín ní 1999 ó tún ń bọ̀ tàwa ó tún fẹ́ dìbò ó tún fẹ́ búrò ọmọ Nàìjíríà láti 1999 ọmọ tó bí 1999 ó ti gúnyàn o ọmọ tó bí 1999 ó ti ń ṣe nǹkan oṣù o Àtíkù ló tún fẹ́ gùlù Nàìjíríà Obi ńkọ́ òun ti jẹ gọ́vnọ̀ rí Tinubu tó jẹ́ president sí ṣáwọn ti jẹ gọ́vnọ̀ rí ẹni kọ́ káwọn míì sáwọn òun náà máa kó sí àwọn owó lẹ́gbàá kí wọ́n kó sí ṣé àwọn ọ̀dọ́ tí wọ́n pẹ́ tipátipá ni wọ́n fi lọ sí school tí kọ́sọ̀ ọdún mẹ́rin ọdún mẹ́jọ ni wọ́n fi ṣe wọ́n ti wúru gbọ̀n kó tó kúrò ní secondary school ṣé àwọn ọ̀dọ́ tí wọ́n jáde ní school tẹ́ fìyà jẹ tí ẹ̀ jẹ́ kí wọ́n rí iṣẹ́ ṣe àbí àwọn ọ̀dọ́ tí wọ́n drop out tí wọ́n di bus conductor tí frustration ti jẹ́ kẹ́lẹ́ mi máa gbé kòló nínú wọn ìmí inú wọn ìmúkùmù ni wọ́n mu wọ́n ní wọ́n wà frustrated ta ló ṣe trauma àwọn tó ń ya wèrè ní Libya trauma ni kò kí ń ṣe kankan ẹnì kankan ò lò wọ́n trauma lásán ni now ẹni káwọn ọ̀dọ́ wá ṣe ẹ̀yin ọ̀dọ́ you guys should come out o you guys come and contest o ẹ sọ bẹ́ẹ̀ the ọ̀dọ́ should come out and contest ẹni 1 million kílẹ̀ pé kíní 100 million tẹ́ta tíkẹ́ẹ̀tì president àti kúre gbogbo yín ọwọ́ Ọlọ́run ló wà 100 million lẹ́ta tíkẹ́ẹ̀tì ẹjọ́ ọ̀dọ́ wo ló máa ra tíkẹ́ẹ̀tì 100 million ọ̀dọ́ ọmọ ìyá alákàrà tí ìyá ìgbowó lápò fi rán lọ sí skul tó kúrò ní skul tí ò ríṣẹ́ ṣe olóma lọ ra tíkẹ́ẹ̀tì 100 million fi contest kò tí ì mọ àwọn executive àbí kí nìyá yẹn pè lẹ́ẹ̀kan tó máa tún settle lábẹ́lẹ̀ tí ó dẹ̀ sọ̀pọ̀ máa gbé fún and again bó ti fẹ́ 100 million ìsídà kó wá bá yín kó kí gbàǹjarè sí yín godfatherism kẹ́ni bàbá àsàlẹ̀ fún kó ní bó o bá ọpá bó o bá bu lẹ́sẹ̀ tó bá gbin pẹ́kẹ́ tí ẹ bá ibi tẹ́ bá ní kó máa lọ ló máa lọ ibi tẹ́ bá ní kó jókòó sí ló máa jókòó sí ọ̀dọ́ òun lẹ́fẹ́ kó ṣe bàbá Ọbásanjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣe báyà advice bàbá Ọbásanjọ́ ẹ bá mi kọ sí comment section advice tó mú wá yẹn ṣe láìkí ẹ tẹ́ bá láìkí ẹ bá mi kọ sí comment section wọ́n ní gbogbo àwọn tó ti ṣèjọba rí ní many of them yẹ kán wà lẹ́yìn nínú túbú ni àbí kán tú ẹkùn kalẹ̀ fún kẹ́kùn fún àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àbí kí wọ́n ṣe wọ́n bí Samuel Doe
lójúmọ́ ni mo ń kọrin fún yín. Ẹ bá rántí ikú Samedo yìí, Liberian president ṣe yẹn bójú mu. Àìnítẹ́lọ́rùn ló ń da Samuel láàmú o. Ilé ayé lẹ́rí yẹn gbogbo wa la rí fídíò yìí, ẹ̀rù bà mí ara mi. Ká mi kùnyàn bí ẹni ikùn ẹran. Ó káre bàrí. Ká mi kùnyàn bí ẹni ikùn ẹran, òdìdí olórí ìlú o. Àtúbọ̀tán lẹ́rí yẹn o. Ẹ jẹ́ ká jọ gbà yìí fi kọ́gbọ́n. Ó ní kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé. Bí tí Barrister ti gẹ̀tẹ̀ rọ́ǹgì yìí nìyẹn o. Kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé. Kò máa ní bọ́ọ̀bà àkóso láyéláyé. Bàrí ní èní bọ́ọ̀bà àkóso láyéláyé. Ẹni tí Ṣàngó àlà tó bá yarí tójú ẹ̀ wọ́lẹ̀. Ó ní kódà bó bá ọ̀yà kò lè bá wọn bú. Ṣé ẹ̀yin olóṣèlú tẹ̀wá Nàìjíríà ẹ gbọ́ nípa ikú Samedo? Èwo ló kéré nínú yín tí ò mọ̀ nípa ikú Samedo? Ṣàngó Samedo tó dú yín wọlẹ̀ síbẹ̀ ṣe ń bú kòso. Ẹ gbọ́ ní ayé Jelly Rollins ní tó ṣẹlẹ̀ ní Ghana sáwọn olóṣèlú. Ẹ gbọ́ Bangladesh ní 2024 yìí ní last week. Ẹ gbọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ gbọ́ ṣùgbọ́n tó bá gún ata lódó, tó bá lo ata lórí ọlọ, ata yín ò ní pàwàdà, a máa ta burúkú náà ni. Ojú yín á já o. Ọlọ́run ọjọ́ kan ń bọ̀, ojoojúmọ́ ni mo ń sọ fún yín. Ẹ já gbọ́rọ̀ lè máa bàbá Ọbásanjọ́. You talk about the refinery in your opening remark. I went, when I was president, I went and called Shell. I said, Shell, look, come and help us. Run the refinery. Take part. You can take 10%, you can take 20%, but come on. They say no. I say, okay, all right. If you don't want to take equity, come and run it for me. They say no. So they left. I then called their head one-on-one. I said, sit down with me. Why do you turn down? They gave me 5 reasons. One, they said our refineries are small. I think Port Harcourt is 60,000 barrels a day. No, yeah, and I think that's Port Harcourt. Kaduna is maybe 100. I think Warri is the largest, I think, maybe 120. And they said to me then that, look, refinery is about 250,000 barrels a day. So our refineries are too small. Two, they said, look, even we run our refineries as a service, but we make sure that we do not run it at a loss. But we make substantial part of our profit in the upstream. So, the refinery, if you run it well, you will break even and make a small profit. But if you don't run it well, you will run it at a loss. Three, they say our refinery, the way we have managed it, the way we have serviced it, is not the way that refinery should be serviced. So they don't want to get involved in that. Four, they said to me, the corruption around our refinery, they did not want to get involved in that. When they told me all that, I was
completely numb. And then some Nigerians got together. They paid 750 million. I said, God has sent this one. My successor said, return it back. I ran to him and I said, look, you know this is not right. He said, well, NNPC said they can do it. I said, NNPC cannot do it. NNPC, I think you are investigating $1.5 billion that NNPC has spent on refineries since then, and the refineries will not go. But I told my successor that the refineries, from what I have heard and know, will not go. And when you want to sell it, you will not get anybody to buy it for $200 million as scrap. And that is the situation we are in now. So why do we do this type of thing to ourselves? NNPC knew that they cannot, but they knew that they can eat and carry on with the corruption that was going on in NNPC. And when people were there to, they put pressure. In a civilized society, those people should be jailed. Why do we do this to ourselves? And that is NNPC. Take anything. National Shipping Line, the story of it. Nigeria Airways, the story of it. Why do we do this to ourselves? Abẹ́rẹ́ Ọlọ́run. Pastor Baba Obasanjo, wọ́n sọ̀rọ̀ yẹn. Why do we do this to ourselves? Baba, we need to ask you guys. Why are you guys doing this to us? Àwọn ọmọ tá a dẹ́ni kankan. Àwọn ọmọ tálíkà. Why are you doing this to us? Kí ló tẹ̀ ń fi ìyà jẹ wá? Bí Akíndé máa sọ̀rọ̀ púpọ̀. Ẹnìkan pè mí lórí fóònù. Wọ́n ní YORUBAWUYI. Àmì kí n lè kọ́mẹ́ntì gbogbo nǹkan tí mo fẹ́ sọ náà ló ti máa sọ. Má ṣe bẹ́ẹ̀. Tí má ti sọ nǹkan tó yẹ kẹ́ ẹ sọ. Ẹ tún bá mi kọ sí comment section. Ẹni tó bá ṣe kí ló máa sọ pé orí ọ̀rọ̀ lòun bá òun ò bá di ẹ̀. Bí Akíndé máa sọ gbẹ̀ tán. Ní sọ̀rọ̀ tán lágbára Ọlọ́run. But why are they doing this to us? Ṣé gbọ́? Àwọn ṣagolo ṣàgò gan ni wọ́n lè ra refinery Nigeria. Àwọn ṣagolo ṣàgò ní scrap 200 million. Wọ́n ní wọ́n lè ra refinery Nigeria. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín. Refinery Nigeria láti 1960. So possible kéèyàn ra car ẹyọ kan láti 1960. Kó wá lò títí di 2024. Kó máa gbé fún mechanic ó ní kó máa tún ṣe. Wọ́n yẹn change táyà. You want change the steering. Wọ́n yẹn change steering. You want change the bonnet. Wọ́n yẹn change bonnet. You want change kíní kan. Láti 1960. Kéèyàn ra car ẹyọ kan kó jáde kó máa repair phone. Ká tó lọ pé àwọn owó dé onírin sí. Tán láwọn ò lè rà ní scrap. Kéèyàn ẹ̀rẹ́ continue kó máa náwó lé car yẹn. Irú ẹ̀dá wo ni irú èèyàn bẹ́ẹ̀? Orúkọ wo lẹ lè fún èèyàn bẹ́ẹ̀ yẹn? Orúkọ wo lẹ lè pe irú ẹ̀dá bẹ́ẹ̀? Refinery Nigeria since 1960. Kò sí tó débẹ̀ ni wọ́n tí ò sọ̀rọ̀ refinery. Òkú ọbẹ̀ wọn nìyẹn. Ẹlẹgbẹ́ yẹn bá ní refinery ò lè ṣiṣẹ́. Because Nigeria is corrupt. Ìtẹ́ bá ti ń tẹ̀lé mi tẹ́lẹ̀. Ẹ ti wo fídíò kan tí mo ṣe láàárọ̀ àná kọ́ ni nípa ìyá wa Okonjo ìwé àlà. Madam Ngozi, kí ni wọ́n sọ? Ẹ bá mi kọ sí comment section ìtẹ́ bá ti wò. Ṣé gbọ́? If refinery cannot work, then what will work? If corruption will not allow refinery to work in Nigeria, then what else ló máa ṣiṣẹ́ ní Nigeria? Bàtí barista ọkọ mi tí mo bí bẹ́tà ló kọ yẹn ẹ lọ wo orin yẹn dáadáa questionnaire ní àkọlé orin yẹn side A bẹ́ẹ̀ni barista ló ti sọ̀rọ̀ láyé ìjọba bàbá Ọbásanjọ́ yìí the same bàbá Ọbásanjọ́ yìí
ayé àsìkò wọn ni Barrister kọ orin yẹn pé olórí Nàìjíríà wọ́n fún wa ní independent sọ fún wa pé mi ìnira ni o bàbá sọ̀rọ̀ nípa dọ́là wọ́n sọ̀rọ̀ ní pound iye tó jẹ́ ń gbà yẹn ẹ̀yẹ́ tẹ́ bá ti bá mi download tap send ẹ lọ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS Abiola TTS àti Abiola tap send ẹ kò máa short ẹ ní kẹ́ fi gba promo tó bá kọ́kọ́ fẹ́ send owó àti pound àti naira àti pound àti euro gbogbo ẹ̀ lábá la ń ṣẹ́ sí náírà. àwọn pípò gbọ̀gbọ̀gbọ̀ ń gbọ̀ òun ni wọ́n. ayé bàbá Ọbásanjọ́ yìí ní Idris Abdulkarim kọrin ẹ ti rántí orin tó kọ ẹ bá mi kọ sí comment section èyí ní sọ fún yín ẹ bá mi kọ sí comment abúlé ni Nàìjíríà jàgàjàgà everything scatter poor man dey suffer kí ni bàbá Ọbásanjọ́ ṣe fún yóò Yorùbá ronú o Ògúndé ló kọ ayé Ọbásanjọ́ náà ni Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ I am the one and only Akalolu of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá wọn jọmọ yọlẹ́yẹ tí òpin méjì abẹni ọmọ òṣè pọ̀ àwọn tó máa parọ́ tiwa déwájú federal government tó máa sign á déwájú Elédùmarè èèyàn ò tí subscribe sí YouTube channel wa kí lẹ̀ ń wò wá tẹ subscribe button yín notification bell yín tó wà ń kọ́nà yẹn ẹ bá wa tẹ̀ ẹ má wo show yìí láì comment o ẹ má wo show yìí láì share o ẹ má wo show mi láì thumb up kú iṣẹ́ ló máa mú iṣẹ́ ya ọ̀fẹ́ ni kẹ́tẹ́ thumb up ọ̀fẹ́ ni kí ló tẹ láhùn kẹ́ share ọ̀fẹ́ ni kí ló tẹ láhùn jẹ́ kó yé gbogbo àwọn èèyàn pé bàbá Ọbásanjọ́ sọ pé òfin Korea ní ká máa lò nísìn òfin Korea náà máa abófin China èmi kọ́ ni abẹ́ ẹnu mi lẹ́ ti gbọ́ èmi kọ́ ni mo sọ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ pé why are we doing this to ourselves not why are you doing this to ourselves why are you guys doing this to us ẹ̀yin ni Ọlọ́run àmúyìn Ọlọ́run àmúyìn Yorùbá nìkan la fẹ́ ó tó gẹ́ ká yàgò fún yín kó kó àwa nìkan wọ́n kó gòdì ní Sàǹfàrà wọ́n ń tà wọ́n ń gbowó ẹ̀ ní Sàǹfàrà ṣùgbọ́n gbogbo táwa bá mu ní South West tá a mu títà ṣe fàájì tó ní fàájì làwa kò sí igi nìkan fàájì ní ká má mọ Ọlọ́run àwọn tó mọ Ọlọ́run nílò àràbó náà ná àwọn nàkúnà náà ń dún àwọn ọmọ ń dokúdoyè àbí kò gẹ́ yẹn ń sìn kí ló tó ń gbé lọ sínú dẹ́sàtì tọ́lọ́run bá yọ níbẹ̀ yẹn tọ́lọ́run bá ṣàánú ọmọ yẹn kí ló lè ṣe fọ́mọ yẹn olùyàṣọ ó gbá wọn létí òun àtọkọ náà jọ kúrò nílé ló dẹ́gbẹ́ fọ́kọ ẹ o ṣé ọkàn ọkọ máa mọ́ àwọn ọkùnrin wa tó yẹ pọ́kàn wọn dọ̀tí ṣé ọkàn ọkọ máa mọ́ pé kò see you on my nation. Thank you so much. I love you. Stay blessed. You know I love you. Bye bye.